ìyàwó oníjúẹ̀rì. Mo mọ̀ pé gbogbo àwọn èèyàn sọ pé nǹkan tí Lizzy sọ torí pé ó fi ọmọ bú yín pé kò dáa. Òótọ́ ni. Ṣùgbọ́n jẹ́ mọ̀ pé incident tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà yẹn ó la ẹ̀mí odidi méjì lọ. tó ẹ̀yin èèyàn wa, arábìnrin tí ẹ ń wò yìí òun ni èèyàn alákọ̀ọ́kọ́ tí a rí wípé ó jáde sórí íńtánẹ́ẹ̀tì wá sọpọ́ọ̀tì Lizzy Anjorin lórí ọ̀rọ̀ tó ń lọ sókè sódò lẹ́rìn òun pẹ̀lú Money-Monks tó fi ń fi ìyá rẹ̀ bú, tó ń fi ọmọ bú. ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí. a ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ nísìnyí. ó ti yá. Ní ara Lizzy Anjorin. Ìjẹ́ mọ̀ pé láti ijọ́ tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ó ń ṣe akọ akíni. ẹ wo nǹkan yẹn tí yóò ṣe tí wọ́n dẹ̀ ń pa mọ́yàn tó jẹ́ pé àwọn ọmọdọ́mọ yẹn máa bá ìtàn yẹn lẹ̀. ẹ mọ̀ bó ṣe máa rí ni. Ìgbò tẹ́ lọ sílẹ̀ yẹn lóòótọ́ àwọn èèyàn máa lò ṣẹ́rí àwọn èèyàn ń lò nítorí pé wọn ò mú òtítọ́ tó wà nídìí ẹ̀. Picture tẹ́ lọ lò yìí ó dìpù gan. Ṣẹ́rí mo fẹ́ sàn kankan fún yín. Mo rí pé àwọn èèyàn wọ́n advice yín, wọ́n pè yín gbé lọ court, gbé lọ ṣe kínní, lọ bá rojọ́, lọ bá ṣe gbà. Àǹtí ẹ kó owó yín kẹ́ ẹ lọ fi ra jewelry sínú ṣọ́ọ̀bù yín. Ẹ má fi owó ṣe ẹjọ́. Bẹ́ẹ̀ gbé Lizzy lọ sí court kò ní gbé yín lọ court o. Tẹ́ ẹ bá kọ̀wé fún àdá yín lóhùn. Owó tẹ́ ẹ fi ra jewelry sí, owó tẹ́ ẹ fi ṣẹjọ́ yẹn ẹ kó kẹ́ ẹ lọ fi ra ọjà sínú gbá yín. Ẹ má jẹ́ ọtán yìí lórí Facebook. Ẹ má jẹ́ ọtán yìí kán máa wọnú DM yín wá o. Ṣé rí gbogbo àwọn tó wọnú DM wá tó wá ń bá yín tó wá ń sọ pé lọ kóòtù ẹ wèrè ní olóṣì ní wọ́n fẹ́ bà tọ̀tá yín jẹ́ ni o. Wọ́n fẹ́ kẹ́ máa run owó ni, kẹ́ máa run owó ni. Ẹ kó owó ọwọ́ yín ẹ lọ fi rajà sínú ṣọ́ọ̀bù yín o. Torí tẹ́ bá gbé délé ẹjọ́ ẹni tó ní ẹjọ́ á jàre o. Ẹ kó owó yín kẹ́ lọ fi ra ọjà sínú ṣọ́ọ̀bù. Ṣé rí gbogbo àwọn àǹtí mo fẹ́ sọ nǹkan fún yín, ayé òun bá ládánwò ṣe o. Gbogbo àwọn tí wọ́n wá sí under comment yín yẹn ẹ mọ̀ pé ní gbogbo àgbáyé ní gbogbo the whole Nigeria Lizzy gangan ni wàhálà àwọn èèyàn especially nínú industry yẹn. Ọ̀tá kan náà ni gbogbo wọn ní. Mo rí tí gbogbo wọn sá sí gbogbo under comment yìí tí wọ́n sá sórí comment yìí. Àǹtí ìjọ tẹ́ ti ń tajà tẹ́ ti ń polówó jewelry sí èwo ló bá yín polówó nù wọn. Ìjọ tẹ́ ti ń fẹ́ fún tẹ́ ti ń post ṣé ẹ nínú viewers yẹn rí? Ṣé ẹ nínú comment yẹn rí? Níjọ́ tẹ́ ti ń tajà tẹ́ ti ń post sí orí social media yín ìjẹ́ ẹ̀rọ àwọn celebrity kan ní I like this jewelry, I like this ṣé ẹ rí wọn bẹ̀? Nígbà tó di pé kéèsì ẹ̀yin àti Lizzy sí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ kọ lọ́ọ̀fù, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi. Ìdí ni pé wọ́n ń wẹ́ni tó máa bá wọn takù Lizzy. Ẹ má jẹ́ kí wọ́n ṣẹ́dẹ̀ sọ fún elépo ó máa ń wẹ́ni tó fẹ́ da epo sálẹ̀ ẹ̀ ni. Àǹtí ẹ má yẹ kán advice pé kẹlẹ́ máa fi owó tí ẹ kẹ́ fi jẹun kẹ́ fi ṣe nǹkan rí nínú ayé kẹlẹ́ máa fi ṣẹjọ́ o. Bẹ́ẹ̀ bá kọ̀wé sí Lizzy ò ní kọ̀wé sí yín o. Èébú tó fẹ́ bú yẹn náà bẹ́ẹ̀ náà ló mọ̀ o. Tó bá ti di pé tí ń lọ sí court ẹ ti ń lọ yóò ń dé láti court kò tún ṣọ̀rẹ́ mọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ṣọ̀rẹ́ mọ́ for life tó bá ń wọra wọn ní ọ̀kan ẹ fi owó yín ṣe nǹkan mi àbí kẹ́ ẹ kó owó yẹn kẹ́ ẹ kó lọ sí ọ̀dọ̀ àwọn motherless home kẹ́ ẹ fi oríṣiríṣi nǹkan fún wọn. Kán ọmọ yẹn ṣe kí ni kán bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún yín kẹ́ ẹ bí sùn kẹ́ ẹ bí wàlẹ̀. Ẹ má waste owó yín. Ṣé rí gbogbo àwọn tó ń pè yín tó ń wọnú DM yín tí wọ́n advice yín elépo ni gbogbo wọn o. Ohun kankan kò lè ti Násárẹ́tì wọn jáde. Ẹni tí wọ́n ti jóná tí wọ́n wẹ́ni kúnra ni. Wọ́n fẹ́ kẹ́ lọ bá Lizzy ṣẹjọ́ nítorí pé Lizzy ni ọ̀tá wọn. Wọ́n máa wá wọnú DM wọ́n máa wá fẹ́ yín lójú fẹ́ yín lọ́rùn. Irọ́ ni gbogbo ẹ o.
ẹ ti ẹ̀yin gan ṣé jẹ́ nǹkan ti jókòó rí pé ẹjọ́ gbogbo èèyàn tí ẹni tí gbogbo èèyàn kẹ̀yìn sí ṣé bẹ́ẹ̀ ló ṣe báàdì tó ni tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólù tí àrà bá ń sán òun ló máa ń pè ní ajàmámàlà tẹ́ ẹ̀ bá tọ́jà tẹ́ ẹ̀ bá gbé ẹdun àrá tí ẹ̀ bá gbẹ́dun àrá tí ò dẹ̀ jalè tó bá fi ẹdun àrá fi ṣiṣẹ́ fún ẹni yẹn ẹdun àrá á lọ wá ẹni yẹn débi kíbi tó máa lọ wá ní. ìdí ni pé torí pé ẹni tí ó sọ pé òun ò ṣe kíní yìí ó yẹ lọ gbẹ́dun àrá bọ́ta ajàmámàlà òun ló ń pè lẹ́dun àrá ló ń pè ní àrá. ẹ má gbèjà anybody ṣẹ́yìn àti ìyálé bá jọ jẹ́ business ẹjọ́ ní business lápò ara yín ni ẹ má jẹ́ kí wọ́n forí yín kó nǹkan tí ó yẹ kí wọ́n forí yín kó sísá. ọ̀rọ̀ Lizzy àti ìyálé ẹ̀ ó dìpù kọjá ohun tí gbogbo yín fi ojú rí. ṣé advice tí mo fún yín sí advice bí àbúrò Ṣẹ́gun kẹ́ ẹ̀ jù mí lọ àbí kí n jẹ́ àbúrò yín àbí kí n jù yín lọ mí mọ̀ ẹ máa tiẹ̀ jù mí lọ náà ni mò ń fún yín mi wá láti bá yín jà. ṣé rí gbogbo àwọn celebrity tí ẹ̀ ń rí ní ọ̀dà kọ́mẹ̀ntì yẹn torí pé ó dáa fún yín ni o torí pé ẹ̀ ń rọwọ́ mú lọ sẹ́nu ni o ayé kì í bá ládàn wò ṣe o ẹ lọ wo gbogbo àwọn celebrity tí ò sí nǹkan lọ́wọ́ wọn mọ́ gbogbo àwọn tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n kẹ̀yìn sí wọn nìdí ní pé torí pé wọ́n bẹ́gbẹ́ mu mọ́ torí pé wọ́n bá gbà mu mọ́ torí pé wọ́n ń ṣe kàtígórì wọn wọ́n ń ṣe kàtígórì wọn mọ́ wọ́n ya sí máa yú ni o torí ẹ ṣì mú lọ sẹ́nu wọ́n rí pé gbogbo nǹkan yín ṣe ṣàǹṣàyìn lọ sí dọ́dọ̀ yín o torí pé Lizzy ní ọ̀tá gbogbo wọn báyìí Lizzy ní enemy gbogbo wọn wọ́n wá ń bá yín wọ́n ti rí àwọn tó ní òun fẹ́ ṣe surprise fún grandma ìjẹ́ òun lọ́n ti wò ṣùṣù bá ti grandma ṣe birthday ṣé wọ́n ṣe surprise fún wọn ìgbà tí grandma kó wọn at least àwọn àǹtí gbogbo wọn àṣà ti bímọ tó ń kó wọn àbí gbọ́dọ̀ ṣe birthday ìjọ lọ ṣe surprise fún yín àǹtí ẹ lọ jókòó kẹsòrò tọmọ ẹ̀dá sùn ṣé nǹkan tó fẹ́ dálẹ̀ iṣẹ́ agbára mi ka ẹ má jẹ́ kí wọ́n forí kógun o ẹ jẹ́ kí ẹni tó fọwọ́ fa ogun kó fúnra rẹ̀ fèsì ogun kẹ má bá ti yín lọ. mi ò fancy anybody o mo kàn ń bá yín sọ̀rọ̀ ni tó bá jẹ́ ti ọ̀rọ̀ ọlọ́mọdé ni tẹni Lizzy fi bú yín Lizzy lose ọmọ ní Ìdúmọ̀tà yẹn ẹ kówó yín tẹ fẹ́ lọ fi ṣẹjọ́ yẹn tẹ fẹ́ lọ gbé Lizzy lọ sí kóòtù yẹn ẹ páàkì ẹ lọ fún àwọn ọmọ aláìní wọ́n rọ̀jò àdúrà fún yín ẹbí sùn ẹbí wálẹ̀ kẹdẹ made amendments tó bá possible Lizzy mi ìmọ̀kọ́rọ̀ yìí máa di báyìí ó máa di irun tó má bínú ìdásọ̀rọ̀ wo àti ìyálé ẹ o ẹ lọ máa yanjú ẹ níwájú ó ti sọ́ọ̀tì problem ló bá tán lógún bá ṣẹ́ ẹ má jẹ́ kí wọ́n tàn yín abánidá kì í báni débẹ̀ o ẹ má jẹ́ ọtán yín o social media tẹ́ ẹ̀ ń wò yìí ó dìpù gan-an ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ ire o.